ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo tẹ́tí ṣe bẹ́ẹ̀ tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa àti máa wò wá lórí ìkànnì àmúmáwòrán Dígí Naija TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ẹ mọ̀ pé láǹfààní àti máa lọ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà nílẹ̀ káàárọ̀ oòjíire kàlọ́mọ́ ọmọ wa fún yín bó ṣe ń gbóná fẹ̀lẹ̀fẹ̀lẹ̀ wàyí ò lágboolé fújì náà ni mo ṣe bẹ́ẹ̀ ni mo wà báyìí níbi tí gbajúgbajà olórin fújì Súlè Àlàó Màláíkà àti yànnàná ìyàtọ̀ tó wà láàrin jíjunilọ lọ́jọ́ orí àti jíjunilọ lẹ́nu iṣẹ́. Ó tẹ̀síwájú ó ní respect is reciprocal. Ọ̀rọ̀ náà ló ṣe bẹ́ẹ̀ ló wáyé níbi ìfọ̀rọ̀wérọ̀ kan láàrin òun àti akọ̀ròyìn tó ní iléeṣẹ́ Àgbàlẹ̀tù TV látàrí bí wọ́n ti ṣe kọ̀ láti gbà fúnra wọn lágboolé fújì. Ẹ̀gbọ́n ṣó wá lè jẹ́ ìdí tí Alhaji Wasiu Ayinde ṣe kọ̀ láti gbé fún Alhaji Kollington Ayinla torí ó fi léde bákan náà nínú fọ́nrán ọ̀hún pé ìjúnilọ lọ́jọ́ orí ó ṣe bẹ́ẹ̀ ó yàtọ̀ gédéǹgbé sí ìjúnilọ lẹ́nu iṣẹ́. Béèyàn bá ṣe bẹ́ẹ̀ tó júnilọ lọ́jọ́ orí kò túmọ̀ sí pé onítọ̀hún lè júnilọ lẹ́nu iṣẹ́ o. Ẹ wo ẹ jẹ́ kájọ máa gbé ìyẹ̀wò ìyàtọ̀ bá kọ sí yín kẹ́ bá fi sọ sábàlá rí sí ìyẹn comment section. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ jẹ́ kájọ gbádùn fọ́nrán ọ̀hún. Alhaji Pasuma, kí ni relationship yín pẹ̀lú wọn? Ṣé bí ọ̀rẹ́ ni ẹ̀gbọ́n ni àbí bàbá? He's my brother. He's my friend. Alhaji Alabi Ajibala Pasuma ọlọ́njẹ́ rí wọn pẹ́. Ẹ̀gbọ́n náà jẹ́ sí mi. Ẹ̀gbọ́n náà jẹ́ sí mi. Yes, my brother. So tó máa sọ pé èyí lọ́jọ́ orí ojú mi lọ. Tó máa sọ pé èyí àbúrò àwọn kò ní. Ó lè sọ bẹ́ẹ̀ why not? Tí Pasuma bá dé bẹ́ẹ̀ pé tó bá ní àbúrò mi ni ṣé màá níbẹ̀ kọ́ níbi kó jù mí lọ náà? Ìmọ̀ táwọn èèyàn mọ̀ nìyẹn. Ṣùgbọ́n gbígbé fúnra wọn yẹn ló ń dá kínílẹ̀ láàrin àwọn olólùfẹ́ wa. Ìpínlẹ̀ tó tí ẹ̀yin onífújì ẹ̀ kì í gbé fúnra yín. Èmi kò sáwọn tó jù mí lọ ti yan respect but nǹkan kan tó máa ń dá kínílẹ̀ ò ní pé kéèyàn jù mí lọ lọ́jọ́ orí kí n pè lẹ́ni tó jù mí lọ kò túmọ̀ sí pé ọmọ iṣẹ́ ẹ̀ lè jẹ́ ni mo jẹ́ kò túmọ̀ sí pé wọ́n ṣáájú mi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn kò túmọ̀ sí pé onítọ̀wọ́ yẹn ọ̀gá mi ló jẹ́. Ọ̀tọ̀láyé ẹ̀gbọ́n ọ̀tọ̀láyé ọ̀gá. Ọ̀tọ̀láyé ọ̀gbọ́n pé lágbádá jù mí lọ ọ̀tọ̀láyé ọ̀gá mi ni lẹ́nu. Iṣẹ́ wàyí mo respect wọn nítorí pé ó ní ọjọ́ lórí jù mí lọ. And àmì tí ẹ bá sọ pé mo dúró mo débi kan apàdé èèyàn tó jẹ́ pé respect is reciprocal tó jẹ́ pé tó bá ti rí mi báyìí gbogbo má ṣe kí wọn máa yẹ kí ni ìfún kí n tẹ̀ báyìí pé aláyé máa kí ni padà pé wọ́n máa tẹ̀ báyìí kì í sọ pé aláyé àwọn kan máa kí ni padà wọ́n máa ṣe aláyé ni nítorí pé èèyàn tó bá mọ ìwúrà la máa ń ta fún. I will not rude to anybody because àjọ ń kọrin orúkọ wa àjọ lórúkọ kò sí point máa fi rúdù sí èèyàn kankan mi lè disrespect anybody nítorí pé tó bá disrespect èèyàn náà á dùn yàn ṣùgbọ́n mi jẹ́ nìkan pé tí wọ́n bá disrespect mi máa wòran mi because èmi kọ́ ni mo bí ẹni tá a bí inú ẹni gan lè disrespect èèyàn ó kàn dìfà fún pé tó bá happen bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ fóun náà kó má bínú ni ẹni tí tẹ̀dá bá ṣe òun ló máa gbà mo lè máa mọ yìí àpọ́nlé gan ẹni tó bá ṣe dáadáa sí mo máa ṣe dáadáa sí wọn padà. Tó ọ̀rọ̀ ń lẹ ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ ǹjẹ́ ìyàtọ̀ bá kọ sí yín ẹ má gbàgbé láti bá a fi ìròyìn sọ sí abala àríwísí ìyẹn comment section kẹbà láìkẹsì bá a ṣe kẹfìsọ sáwọn olólùfẹ́ jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwa ni tiyín ní tòótọ́ a ó sùn mọ́ ọ lọ báyìí láti lọ́ọ́ mọ́ mu wá fún yín bó ṣe ń gbóná fẹlifẹli àmọ́ bá yín pàdé lọ́jọ́ mi nígbà mi lórí ìkànnì kan náà à ń dágbére báyìí fún yín pé ó dàbọ̀.